àréyàn pé wá lọ patí àbá àréyàn pé wá lọ patí kó bọ́ sí kó jájọ tóòsì ẹ tó bá kúyàn kù nìyàn bá jayó yàwó náà bu tí ọmọ ó mélòó ẹni tó búlì yóò níyà ó wá bẹ̀rẹ̀ sí ní jó ń hárá ìsì Lizzy Anjorin tó ń ṣọ̀rọ̀ ọmọ Lizzy Anjorin tó ṣọ̀rọ̀ ọmọ Lizzy Anjorin tó ṣọ̀rọ̀ abiyamọ fún ìyá wọ́n tún wá fẹ́ paint Lizzy pé wọ́n pé Lizzy sí pàtì ẹni tẹ́ ẹ lọ pàtì ẹ̀ ńgbà tí ìyá yẹn wà láyé kí ni contribution yín sí gbèsè ayé ìyá yẹn àtàwọn ọmọ ẹ̀ Ìyábọ̀ kí ni contribution ẹ̀ sí gbèsè ayé ìyá yẹn àtàwọn ọmọ ẹ̀ ńgbà tí ìyá yẹn wà láyé ẹ̀yìn ẹ̀yà tó rántí print fọ́tò ọmọ ẹ̀ sára báàgì ráìsì tó print títì yẹn àwọn Nàìjíríà sì gbàgbé ó rí pé ó trend ni Ìyábọ̀ ó lọ gbogbo ibi tó ó fẹ́ overshadow ẹni tó ní party ṣùgbọ́n àwọn èèyàn rántí pé ńgbà tí ìyá yẹn wà láyé ohun tó fojú ìyá yẹn rí kò sábì àmọ́ tó tọrọ ẹ̀ àbò ti gbàgbé ni ṣé ká gbé chat yẹn síta London Gistlover tí Mercy ń sọ fún Gistlover wípé Mercy tó sọ fún tí Mercy ń sọ fún Gistlover pé Gistlover ìkà tó ń ṣe fóun ti pọ̀jù ẹ lọ go and Google Gistlover versus Mercy wàá mọ̀ dí tí Ìyábọ̀ Òjó ṣe ń jó lánàá Àkànkẹ́ you prove to us that you don't need all those Nollywood roborebes to go far in life my husband hates them like kí mo fẹ́ fi wọ́n ṣe that party would have been a very classy party no it's a classy party yẹn wà okay party yẹn wà okay kò sí ọ̀nà tó ṣe party yẹn Ìyábọ̀ Òjó kọ̀ là ń sọ fún pé Ìyábọ̀ energy tó fi ń ṣòṣì lọ́jọ́ òkú ìyá oníyà ìyá dáadáa ṣó o fi energy yẹn protect àwọn ọmọ ìyá yẹn àti ìyá yẹn nígbà tí ìyá yẹn wà láyé you see you don't listen to your fans are your backbone please listen to us orí yín burú ìwọ wo ni fan mi o ò ní jẹ́ èèyàn fan olòṣì fan olórí burúkú kọ́ máa búlì mi kí n dákẹ́ ó máa ṣòfò ni táwọn ẹ lọ fi àwọn family ẹ ṣe AC you don't listen to your fan ó lòṣì ó lè mbàdákẹ́ kẹ́ rí bí jẹ lọ bí ti Jẹ̀ṣà àti Sam Larry àti Naira Marley ó lòṣì ó tòṣì kò ní nǹkan kan ra òun fáànù mi wèrè mo ti block ẹ dànù tí àwọn fáǹsì mi tó bímọ tí wọn tán fẹ́ jèrè ọmọ wọn á ní dákẹ́ fún Ìyábọ̀ olóṣì olódo wọn á ní dákẹ́ fún àwọn fáǹsì mi tẹ́ pé wọ́n ń gbàdúrà káwọn ọmọ tí wọn náà kàn mọṣẹ́ ṣe báyìí káwọn ọmọ wọn mọṣẹ́ ṣe káwọn ọmọ wọn lẹ́mìíṣẹ́ káwọn ọmọ wọn ṣoríire ó rò pé èèyàn kan tó fẹ́ kọ́ mọ̀ ń ṣoríire àwa ní kí Lizzy dákẹ́ fẹ́ yín olóṣì ẹ̀yin olórí burúkú ẹ̀yin tẹ́ gbọ́ngbọ́n kẹ́ ẹ send voice note ẹ̀yin olóṣì tẹ́ gbọ́ngbọ́n kẹ́ ẹ send voice note torí pé fẹ́ gba donation nítorí ọmọ aya purchase tẹ́ gbà ìwà tẹ́ ń hù lórí social media yìí ìwà tọ́lọ́run ti fi bínú sí yín ni ẹ̀yin blackmailers èmi ò gbọ́ rí kéèyàn bímọ lọ gbọmọ aya purchase gbọmọ aya purchase wọ́n kí ẹ kú ewu ọmọ ló ní pẹ́pẹ́sẹ́ o kí bílọ́ní àmá kí wo tòṣì o ìwọ fẹ́ tòṣì kú láyé ẹni o so ń bá má wàá jáde ń bá má wàá tó àṣírí yín ń bá dákẹ́ ní kẹ́ ẹ jẹ́ lọ èyí olórí burúkú elétè pọ̀npọ̀n èyí elétè bí òbò màálù tó ṣẹ̀ṣẹ̀ bímọ yẹn tó ń sọ pé ẹni tí mọ́tò bá gbá kọ́ ló máa mú nọ́mbà ẹ imagine lórí pọ́n kí àwọn wèrè bẹ́ẹ̀ dẹ̀ kí wọ́n àwọn náà máa sunkún pátì Mercy ta lọ lọ́jọ́ kìíní àná ọmọ wèrè Ìyábọ̀ Òjó iná ni kò síbi tó tẹsẹ̀ bọ̀ tíbẹ̀ ò dàrú pátì ẹran ti pátì ebó ọjọ́ kẹta tí èmi ṣe pátì tán ọjọ́ kẹta tí Mercy ṣe pátì tí mo lọ pátì ẹ̀ lèmi ṣe pátì ṣé Mercy wá sí pátì mi ṣé mo blog ẹ̀ ṣé mo gbé síta ṣé mo bu ṣé ẹ ti rántí àbí gbogbo yín tún ṣe rántí ni ẹ ti rántí ẹ rántí ẹ ṣẹ̀ṣẹ̀ rántí ni pátì Mercy tó ṣe tí mo náwó tí mo nára tọkọ mi náwó ìbọjọ kẹta ní pátì tiwa lórí ẹńtà ṣé Mercy wá ṣáàbù ṣáàbàjà abálọ àbábọ̀ ńgbà tí Mercy máa dẹ̀ fore san oore
la bá rí Mercy pẹ̀lẹ́nu ìṣó látàrí pọ́n fẹ́ ta fíìmù ẹ wá lọ́rọ̀ mi ò tọ́pẹ́ ṣé gbogbo ẹ̀ náà la máa dákẹ́ ṣé ká dákẹ́ kẹ́ ẹ bà wá lórúkọ jẹ́ tán ṣọ́rọ̀ wọ ò tọ́pẹ́ ṣáàbùlì Mercy ṣáàbù àbú àwọn òun ṣèkà anáwó anára anámúrímówó apọ́nlé àṣẹ ìwọ Ìyábọ̀ orí nǹkan kan náà olórí gbẹgbẹrẹ bíi ajásán ọgùn òṣì ló ń bá kiri ó bẹ̀bẹ̀bẹ̀bẹ̀ kó tó rí invitation gbà ní bó ti fi invitation hàn gbogbo èèyàn ó kú mọ̀ pàwá ní invitation Alhaji Ààrẹ Abdulateef Adégbáyéga ó ṣe dáadáa kò dojú àdúrà tì mí orí red carpet báyìí ló ti ń ná owó ńgbà tí Mercy Aigbe dẹ̀ máa san wá padà lábárí pẹ̀lẹ́nu ìṣó nítorí pọ́n fẹ́ ta fíìmù mélòó la fẹ́ kà nínú ìwọ ọwọ́ yín lẹ́yìn kéèyàn ra kò èmi ò rí nǹkan kan téèyàn lè fi súnmọ́ ògbó yín kó má jẹ́ Lizzy Anjorin gan lẹ ṣe fún kó jẹ́ Ràtà lẹ ṣe fún ìwọ ọwọ́ yín ẹ̀kọ́ ńlá ni ó kọ̀yàn lọ́gbọ́n ẹ̀kọ́ ńlá ni ẹ̀kọ́ so lẹ́yìn tí èmi lọ pátì yín tí mo náwó nára tẹ́ ẹ̀ wá sí pátì tèmi tẹ́ tún wá lọ gbẹ́nu ìṣó kò sẹ́ni tẹ́ ẹ̀ lè fi rúbọ nítorí àti polówó fíìmù tẹ́ ẹ̀ fi ní lárí ìdí ẹ̀yìn kò sí ẹni tẹ́ ẹ̀ lè fi rúbọ èmi kẹ̀ ẹ máa ń lọ pátì mi ń lọ pátì Mercy ọmọ dáadáa Mercy Aigbe mo láìkí ẹ ó gbọ́n jù wọ́n ti búlì ẹ̀mí ẹ̀ ti fẹ́ bọ́ ó yá corporate Ìyábọ̀ ibo ló fẹ́ ká gbà ṣé bó ṣe fẹ́ nìyẹn ó yá mi ìkú lọ pátì Lizzy kò dẹ̀ búlì mi pé ìnáwó tó nára tó kò búlì mi Lizzy ò búlì mi Lizzy ò búlì àwọn ọmọ mi kò búlì ìyá mi Ìyábọ̀ kí ló fẹ́ ṣé bó ṣe fẹ́ nìyẹn ó yá àbọ̀sẹ̀ kọ́kọ́ ló lọ lé ẹ̀ mo ti rántí Ìyábọ̀ ńgbà tí Mercy tó wá ń wá sílé ẹ̀ yẹn ìgbà yẹn lẹ̀ wá búlì màmá yẹn mọ́ màmá tí o sọ pé ọmọ ẹ sọ pé Mercy ló ṣe gbá ló ṣàwò ńgbà tí Mercy wá ń wá sílé ẹ̀ ó ti wá ń lò ebílẹ̀ ẹni Mercy ti lo èwíìkì àbí tó sọ pé ṣọ́ọ̀bù ṣe kinní kan it is well ẹ ṣáà máa kóra yín lọ gbogbo yín ẹ ṣe gan mo dúpẹ́ ẹ rí pórí jàjọ ògùn lọ fíìmù tẹ lọ gbẹnu ìṣó sí ẹẹkúta náà Ọlọ́run mú yín Ọlọ́run àtijọ́ ló ń pẹ́ kó tó mú yàn ti sin private jet ló ń lò bá ń gba ọmọ dáadáa ń bá wá kọ̀ǹtínú. tó ẹ̀yin èèyàn wa ẹ̀ mà ti gbọ́ àwọn ọ̀rọ̀ yìí tí Lizzy Anjorin tí ó tún sọ nínú fídíò yìí ẹ̀ ti gbọ́ nǹkan tí ó sọ nípa Ìyábọ̀ Òjó àti Dayọ̀ Amusa pẹ̀lú Mercy Aigbe ní èèyàn wa kí ni ẹ lérò lórí ọ̀rọ̀ tí Lizzy Anjorin tí ó sọ nínú fídíò tí ẹ ṣẹ̀ wò tán yìí. àti máa náwó fún yín owó bórí ẹ mọ iye ọdún èpè tẹ̀ ń ṣe lójúmọ́ ẹ mọ rọgẹ́dì tí mo tó ra fi ń pa kọ́ìnsì mi kí n